السماء ذلك الاسم الله ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى ayébádání wo tí ó bá ní wọ́n lè sanwó oògùn lónìí tó dájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni àléébá lójú ọ̀tá wa àléébá lójú ọ̀tá wa. Ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n máa ti dáná jíjẹ. Ìbẹ́pẹ tó pọ́n máa ti dáná jíjẹ. Ẹbí ńlá ìyẹ́pẹ́ wá. Ìyẹ́pẹ́ rẹ̀ lójú tó rán lóde. Ìyẹ́pẹ́ rẹ̀ tó rán wálé. Oníwọlé táwọn afáwà oníwọlé táwọn afáwà bàbá ní máa dùn lálùfáwà àwọn lọ́ba yẹn dákọ̀ wá ní kéwú ọkọ̀ wá ní kéwú wọ́n ṣáàdù wá sí àdúrà wọn gbàgbà lórí wa. Àdúrà wọn gbàgbà lórí wa, àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa. Ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní máa tán jẹ́ sábàbí káfí ṣoríire. Ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní máa wọ́n ṣe sábàbí káfí ṣoríire. Ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá láti ó tán jẹ́ sábàbí káfí ṣoríire. Ṣìkẹ̀ṣìkẹ̀ fún bàbá ní máa tán jẹ́ sábàbí káfí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد أدخل السير الله الحمد لله أترويك àlékún ìkẹ́ àlékún ìjẹ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé tó pàdé tí ànábì wa sallallahu alaihi wasallam tó sílẹ̀ àti gbogbo akátá ọlọ́ọ̀bà àdìgbọ́lá kó sálẹ̀kún dáadáa nìkan kan wá. Ní òní níjẹjọ ó ní àráyè wá nítorí pé a wà ní ìlú Ọ̀yọ́ tí a wà pẹ̀lú ìmáàmù Ọ̀yọ́ kọ́nà wà ní kọ́lákọ́bá ní kún wọn lọ́wọ́. Àmín. Ó ní níjẹ̀ẹ́dógún láti fi ọ̀rọ̀ tì sí ibi ọ̀rọ̀ ikú Abubakar Siddiq radiyallahu anhu àti bó ti ṣe ìjọba rẹ̀. Eric mo ní àti ìdíbi tí à ń lọ
ṣùgbọ́n àwọn fìtínà tánà sọ́sánà sọ pé yóò máa ṣẹlẹ̀ ó jẹ́ pé látara àwọn fìtínà yìí fìtínà ti ń gbé fìtínà apani fìtínà ti tún dá fìtínà mí ilẹ̀ sáwọn èèyàn lọ́rùn mùsùlùmí gidi kò sì gbọ́dọ̀ mọ́ mọ ìtàn ẹ̀sìn rẹ̀ táwa ti mọ̀ tẹ̀sìn wa níjọ́ tí wọ́n bá gbèlè wa lọ́wọ́ èèyàn kàrà fi sùúrù gbá ni kò tó wá ní débẹ̀ ìtàn àwọn tó bá ní mú ẹ̀sìn ológun tí àwọn èèyàn ti ń sórí gbọ́lákàrà rẹ̀ kìí ṣe nǹkan tí ó le rárá ọ̀tọ̀ ní tàtọ́ ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n kọ́lẹ̀ fún wa tí ọ̀bọ̀ wá rìn jìnnà kò ní rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ lẹ́yìn Ànábì wa sallallahu alaihi wasallam Umar ibn Abubakar Siddiq òun ló jẹ khalifa àti sọ díẹ̀ fún wa kìí ṣe ìgbésí ayé àwọn ẹni lábẹ́ sọ Abubakar ti wá jáde láyé ó ti sàsọ́lẹ̀ fún Umar ó ti sàsọ́lẹ̀ pé Umaru ní kó jẹ́ khalifa lẹ́yìn o sẹ́rí nípa yíyan olórí inú Islam kò sí násù kankan dàrẹ́kìtì pé bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ máa yan olórí ni ló jẹ́ pé èyí táwọn èèyàn wa náà máa ń mú wá pé ìjọba tí wọ́n yàn pẹ̀lú ṣúrá ẹ bèèrè pé àáyàwó lọ sọ pé tá bá fẹ́ yan olórí ṣúrọ́ ní ká fi yàn akẹ́kọ̀ọ́ rẹ̀ lónìí nínú ta Umar radiyallahu anhu ìgbà míì sí ń bẹ ní gbogbo èèyàn kan ló ṣe lè wà fully participated in bí nǹkan àìmọ́ participate rẹ̀ ń bẹ kò ní túmọ̀ wípé nǹkan yẹn ọ̀dá ṣé wọ́n ti yan olórí wọ́n ti yan ó ti tán àmọ́gbá wọ́n yan kí ni róòlù tẹ sọ́sà àti débẹ̀ ìsìláàmù ní ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo ẹ̀yin tẹ́ bá ń rí àwọn kan lórí social media tí ń pariwo pé wọn ò kárí àwọn àfọ́ Ọ̀yọ́ kan àlọ́ǹgì tí fi ṣe sẹrímọ́nì lọ́yọ̀ọ́ ìkẹ̀kẹ̀ sáwọn èèyàn gidi ní sọ̀rọ̀ tó dẹ̀ ní òjà sọ̀rọ̀ àwọn àfọ́ ológun tara ń ta ni o ẹlòmíì tí mo tí kó tó wá sórí prógámù o àwọn ìlú wọn náà ni a ń pè pé ẹ má sọ̀rọ̀ irú ilé wọn wá ń dákọ̀ wọn sẹ́rí ètò sí fídíò báyìí ó mú tí ju dáńdálẹ̀ lọ ìbọ́yọ́ sí mú nǹkan tó tẹ́ni lórí gbọ́ àwọn òpè sáwà máa dọ́mù tí lò Abubakar sọ pé Umaru ní kó di khalifa Umaru bọ́ọ̀bẹ̀ nígbà Umaru bọ́ọ̀bẹ̀ gbogbo mùsùlùmí ní ẹgbárùkù ti Umaru torí pé àṣẹ olórí ni àṣẹ olórí tó lórí bá sì dá tẹ́bá ti ráhàn tí bá kọ́kọ́ sáré tààpù wọ́n ti mọ̀ pé wà burú ní bẹ̀ lọ́wọ́ àwọn súnnà ló ní problem nínú olùtawà ẹ̀ tí a máa yàn máa mú olú kan ọba àjò tọ́rì ká ọba àjò ní kìnnì kan ẹ̀ ní ráwọn alùsúnà kí wọ́n máa pariwo káàkiri pé àfẹ́ ó wọ́n dákẹ́ ó wù pé sọ́lọ́n ti fi ṣe lórí kò sí wàhálà tí wọ́n ní pé ká máa pè sákèsì ṣùgbọ́n bí tí àwọn èèyàn bá ti rí pé ẹni tí ẹ̀bọ̀ súnà díẹ̀ yìí kódà ó lè má jẹ́ súnà ká tó lọ dẹ́ndẹ́n o ṣùgbọ́n ẹni yìí yóò fẹ́ máa tẹ̀lé tọ́lọ ń gbé tánà bí ibi ẹ̀rọ àwọn bídíà tí wọ́n fọ́ ní bí ọ̀pẹ́ rẹ̀ bí ìpẹ́ rẹ̀ jẹ́ wọ́n fọ́ bọ́ta ni mẹ́sàn-án ló kíníkà ó gba àwọn àpò ìka ń bẹ́nù tí yọ jáde tí ń sọ̀rọ̀ náà àbá ti jáde lọ́yọ̀ pé àwọn lépìlẹ̀ àwọn kíníkà tó jẹ́ pé ní last week ọwọ́ bá máa mú olóòrùn ló fẹ́ dá wọn rí pé sẹ́rí ipò tẹ́wà ní ìsìn àwọn ayàkùrá nìkan bẹ so ẹ̀hàn tẹ́wà tí wá hàn tán ìkúbẹ́rẹ́ àkódẹ so mọ́mọ̀ láwọn ti gbọ́ wọ́n sì fún lówó ẹgbà torí pé àwọn ti rí sí kébóyé bí ní ń pa wọ́n fún lówó ó náà wà náà tí ń ṣe fídíò sílẹ̀ lẹ́yìn láàdàlú ẹni tí wá ń júwèé kú bẹ́rẹ́
àti kó dẹ̀ so tó ti láwà ní lórí síbí àbọ̀ olówó sọ wọ́n nígbà táwọn di olówó àwọn àfáàní wa ń bá wọn ní jù òkú fáwọn pé àtìkò tẹ́ wà ẹ́ dìra ni o eléyìí tẹ́gbẹ̀ lóru àáfà pa tẹ́bọ́tẹ́bọ́ ní júwe fáwọn sẹ́rọ lẹ́yìn ọ̀la ìkẹ́ olówó nígbà olówó bá ń pariwo ìkànṣọ́ ọlọ́run yóò wá nǹkan míì tí ó fi máa pariwo fáyé ọba tá a ní tẹkíníkà kò ní sọ tí ń dò ìtọ́ wa kọ́ mọ́ mú lógún bí mo ṣe mú lórí social media mọ̀kẹ́sàrẹ̀ lẹ́ni tí mi gbé ìdílé ilé tí a fún ní 5,000 last week kọ́ ẹ̀mí wọ́n wò dédé owó tó yẹ pẹ́sà àgbà 5,000 ọwọ́ àtọrọ owó ní sírò lẹ́yìn náà àtẹ kámẹ́rà wájú àwọn rí fraf yòbó ní tẹ́yìn ọba ìjọ pọ̀lọ̀ ọjọ́ nǹkan lẹ́yìn ọpọlọ ọ̀dà ọbọ̀ tí wọ́n á Yorùbá wọ́n àwọn gẹ́mọ̀ púpọ̀ ọ̀dà ọbọ̀ tí wọ́n wò pé tó bá jẹ́ tó wá fẹ́ mánéjì jẹ́ wọ́n á fún wa wà tí ó lẹ́yìn ọlọ́run sàwórí jìbò Yorùbá lè jẹ́ ọ so Umar ibn al-Khattab radiyallahu anhu ó ti jẹ́ àlífà tẹ́rí ipò ó yàtọ̀ sí owó ó sì yàtọ̀ sí gbajúmọ̀ kò sẹ́ni tí ìwà ipò torí pé authority yẹ ọlágbára láti sọ ẹ̀mọ́ máa sọ kíníkà nítorí jẹ́ fẹ́ sọ̀rọ̀ yìí ni pé ipò àṣẹ tíyàn bá ti débẹ̀ àṣẹ ìlàwọn èèyàn máa ń wá ọba lòó lọ́jú bẹ́ẹ̀ lọ ọba àjẹgbajúmọ̀ kọ gbajúmọ̀ jù bẹ́ẹ̀ lọ ipò àṣẹ yẹ ó ju owó lọ ní Nàìjíríà táwà ẹ̀ ipò méjì kan bẹ̀rẹ̀ máa ń dàrú mímí gangan lọ́wọ́ torí Nàìjíríà táwà ní òjì kí n máa ta lọ́jọ́gà ṣùgbọ́n àwọn ọ̀gá wa lè sọ ẹni tọ́jọ́gà torí pé nínú nature ayé ni pé gbogbo téèyàn bá jù lọ èyí dáàmú rẹ lórí mọ́ bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ ẹni tó bá ti parí primary school tó wà secondary school tó wá ń padà wà primary school tó fẹ́ sí common entrance àṣẹwọ̀n kí àwọn yóò kò sórí rẹ̀ ọ̀dàrú ó ti ṣe wáyé kò ti wà láì institution wọ́n á tún wá ń lọ sí lẹ́sìn pé the same course náà ní kí n ṣe pé sáyẹ́nsì náà tó lọ fẹ́ sí commercial o àbọ̀ fẹ́ sí art o wọ́n tó wá ní kí lẹ́fẹ́ jókòó sí síbẹ̀ tí no level result ọlọ́kọ̀ wù mí kí àwọn yóò ti mọ̀ pé nǹkan sí kí ni o àwọn sì ju level ibi tí ipò gọ́vnọ̀ àti sẹ́nítọ̀ ìmàgbànú méjèèjì kí ló fà torí pé gómìnà tó fẹ́ kó lórí ìjọba yóò máa tó kókó fẹ́ di sẹ́nítọ̀ sẹ́nítọ̀ tó wà ní ipò sẹ́nítì yóò máa du kókó tó bá kó sẹ́nítọ̀ fẹ́ du gọ́vnọ̀ àṣẹmì mi ò wà má gbàmánú méjèèjì bá gómìnà làgbà kò yẹ kí gómìnà tó lè máa wá nǹkan tó bì lóhùn but kí ni èdè wọn fẹ́ kó ń bẹ authority pé ipò àṣẹ wọn ò ní bí mí lérè pé kí mo ṣe sí ó sì tó kéré síbi tí mo ti kó ṣe ń sáà máa wà nípò àṣẹ yẹn ní èjé kí wọ́n bìkítà kéèyàn máa ní ipò máàmù ipò lókà ní wọ́n kà ní kó wọ́n wá ti kékeré ó sì wá sẹ́ẹ̀sáàmù ọwá lákọ̀ọ́kọ́ ọwá sí ó rà ó tún ṣe rítìn àyíkò tí ó tọ́ ọmọ pé ó ti jùlọ tó wá ń dáàmù fún tẹ́mọ̀ kéèyàn máa pe àfin léèbò ọmọ ìpín nẹ́pà ní panápaná fún ọjọ́ra wọn náà ọ̀nàwó ọ̀nára ọdẹ ń sọ pé èmi ti jùpò lọ olókọ̀lẹ́sẹ̀ ìkíní ọ̀wà bọ́ sí ọwá ń sọ pé ipò olókà nípo sọ̀rọ̀ yẹn bá làákà ìmú ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní lọ sẹ̀sáàmù ọ̀tọ̀ níjọ́ óra ọ̀tọ̀ níjọ́ rítì ẹni yẹn sì ń wá èèyàn wá ń dáàmù lórí ipò tọ́mọ̀ pò ń jù lọ so authority òun ni kálukú máa ń wá torí pé owó ọ̀ra authority mu
Umar ibn al-Khattab ó ṣe bọ́ sórí ipò ó àdírẹ́sì àwọn èèyàn yìí pé ta'allamu al-arabiyya ẹ̀yin mùsùlùmí ó ní ẹ lọ kọ́ èdè Lárúbáwá fa innaha min dinikum torí pé náà ẹ̀sìn yín ló wà. Inú àwọn tí Umaru fi àdírẹ́sì àwọn èèyàn nù ta'allamu al-arabiyya mo ti dá láṣẹ báyìí o ẹ lọ kọ́ èdè Lárúbáwá ẹ lọ kéwú fa innaha min dinikum torí pé náà ẹ̀sìn yín ló wà. Wa ta'allamu al-fara'id ẹ sì lọ kọ́ ìmọ̀ ogún pínpín fa innaha min dinikum torí pé náà ẹ̀sìn yín ló wà. Umaru jú àwọn èèyàn sí kéwú ẹ̀dàpọ̀ ẹ̀ lọ kéwú. Umaru wá borí ìjọba torí mo sọ̀rọ̀ rẹ̀ díẹ̀ níjẹjọ níjẹ̀ẹ́dógún ó ṣe déédéé pọ̀. Àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní ẹ jẹ́ á lọ sínú Suratul Nur aya 55 níbi tọ́lọ̀ ti sọ yìí pé wa'adallahu alladhina amanu minkum. Wọ́n ní Abubakar ṣe dáadáa ọlọ́dún méjì tọ́lọ́jọ́ fi dé ó wá jẹ́ pé Umaru ni ó rò lé fábùbákiri Ọlọ́run mú àdéhùn rẹ̀ ṣẹ lórí Islam torí pé ẹni rere ni Abubakar ẹni rere ni Umaru. Àsìkò àwọn méjèèjì nígbà tí wọn ò ní internal problem ó jẹ́ kí àdéhùn gbàǹkà ayà yẹn jáde. Wa'adallahu alladhina amanu minkum. Ọlọ́run ní èmi Ọlọ́run mo ti ṣàdéhùn fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo nínú yín. Ṣé ẹ rí Ọlọ́run mọ̀rọ̀ sọ ṣùgbọ́n àmọ̀rọ̀ gbọ́. Àwọn àyà kan bẹ́ẹ̀ náà Al-Qur'an tó yẹ pé téèyàn bá ń kà ẹ mọ̀ padà wá wò pé sáyà ẹ̀ sì rí ìlì mà báyìí. Kì í ṣe páyà ẹni ò rí ìlì o ọ̀rọ̀ tọ́lọ́run sọ ń bẹ̀ ni ò yé wa o. Irú nínú Al-Qur'an Karim Ọlọ́run ní láíláí ìní jẹ́ kí kèfèrí kó máa borí mùmínì. Tá a bá sì wáyé táwa wà lónìí kèfèrí ń borí wa láwọn ọ̀nà tó pọ̀. Sáyàyàn wáyé sẹ́mọ́ àwọn àfáà ní Ọlọ́run ó sọ pé ìní jẹ́ kí kèfèrí ó borí mùsùlùmí mùmínì lọ́dàkọ awálẹ̀ sí mùmínì ní ẹbí borí wa nítọ́ sọ́lá àgbọ́yé ó sọ pé èmi Ọlọ́run ìní jẹ́ kí kèfèrí ó borí mùsùlùmí láwọn tá a wà láyé mùmínì ti wọ́n. Tá a bá tó lè gbìyànjú tá a upgrade ara wa sí level iman tá a wá di mùmínì tí gbogbo nǹkan tó ti gbé wa kó lójú ọ̀nà ká dúró ti tọ́lọ́run tá pátápátá tó jákò nígbèsí ayé wa gbogbo àdéhùn tọ́lọ́run ṣe náà Al-Qur'ani ń pátá fún gbogbo mùmínì wallahi kankan ò ní fò wá rú. Irú ẹ̀ láyà tá ń ka yìí fún bọ́ọ̀lọ́n fẹ́ sọ mẹ́kọ́ sọ pé wa'adallahu alladhina aslamu pé èmi Ọlọ́run mo ti ṣàdéhùn fún àwọn tó jẹ́ mùsùlùmí ìyàtọ̀ mi láàrin mùsùlùmí àti mùmínì. Ọlọ́run ní mo ti ṣàdéhùn fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo. وعملوا الصالحات. Lẹ́yìn ìgbà wọ́n dólùgbàgbọ́ òdodo tán wọ́n tó wá ń ṣiṣẹ́ eré kọ̀ndíṣà ti di méjì ká tó lè sọ pé ṣàdéhùn yìí ṣé ó máa ṣẹlẹ̀ lórí wa àwọn náà wò pé sáà ti mítọ̀ fún kọ̀ndíṣà méjèèjì al-iman wal-amalu salih ìgbàgbọ́ kọ́yanjú iṣẹ́ eré kí wá ní àdéhùn èmi Ọlọ́run. فَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ. Ọlọ́run ní màá máa jẹ́ kí wọ́n jẹ gàba lórílẹ̀ ní màá fi wọ́n rólé sórílẹ̀ tí àwọn ní màá jẹ́ wọ́n máa jọ́gà. كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ. Gẹ́gẹ́ bí mo ṣe fi àwọn tó ṣáájú wọn nú àwọn olùgbàgbọ́ òdodo tí mo ṣe fi ń rólé ẹ lọ wáyà yan Suratul Nur àyà 55 àbí kálukọ́ lọ wo kálọ́ máa ká ó pé bí mo ṣe fi àwọn tó ṣáájú wọn rólé lórílẹ̀. وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ. Ọlọ́run ní ìwà mọ̀ọ́mọ̀ gba ẹ̀sìn wọn tèmi Ọlọ́run yọ́nú sí wọn mà wá jó ráàyè múlẹ̀ lórílẹ̀ nígbà bá ti jó lórí wọn rẹ̀ sì yẹn establish àwọn mùsùlùmí wá ń jó lórí lónìí ààrí Islam sí náà torí pé wọ́n ṣe mùmínì mùsùlùmí ní abádẹ́bẹ̀ kódà àwọn ṣe mùsùlùmí àwa la kà wọ́n fúnra wọn ìkírun. Ẹnìkan ló fẹ́ jẹ gómìnà ní ìsìn nínú pátì kan tó jẹ́ pé pátì yẹn ló sì wà ń tọ́
tá ti ń wò pé ó ṣeé ṣe bóyá òun ni wọ́n fẹ́ fà kalẹ̀ tó tiẹ̀ ti súnmọ́ pé 90% ni wọ́n fà kalẹ̀. Yídì iléyá tá a kílẹ̀ Saudi mo wà mo wá ń fi àwọn ẹ̀kẹ́wò ẹni tí ó jáde fún gómìnà yìí ní ń dàrún àwọn èèyàn rí ní yídì wọ́n ṣe ẹ̀ níbi àtàyá wọn wojú kàkà ìpínlẹ̀ báyìí wọn ò mọ ọmọrún kí wọn ò kéèké kírun wọn kàn wá kírun yídì pé ẹ sáà rí mi láàrin yín wọn wò báyìí so káwọn èèyàn orúkú kí wọn wò báyìí mo sì rẹ́rìn fóònù sí ìjàbọ̀ lọ́wọ́ pé a sì ń tẹ́ra wá àwọn bàbá náà sì tún kí dáadáa pé aláàjì wa abdulkini kan máa wá káàkiri bá àwọn aláàjì abdulkini kan ní àgbà yìí abdulkini kan ní kírun ní ń gbà áwò báyìí tí ló lẹ́yìn bá débẹ̀ a ní mùsùlùmí káà mùsùlùmí ni ọ́nà ẹni tó lọ́n bá ti ẹ̀ ti kọ́kọ́ fi ìrun rọ̀ lọ́rùn wà lẹ́ ọlọ́run ti sóre fún tí ìrun rọ̀ lọ́rùn ìmọ̀ ìlúmí o ìsì campaign ẹ máa gbọ́ in campaign ìsì mẹ́lòmí ẹni tí mo sì fẹ́ dáàkọ̀ ẹ̀ tó súnmọ́ ni pé wọ́n lè fún tíkẹ́ẹ̀tì tó ti yíba wọ́n ti yanjú rẹ̀ láàrin ara wọn àwọn ní ọmọ Fọlárin wọ́n yìí fi ìrun bẹ̀ olú máa wò pé kí ló rúkọ rẹ̀ láti gba wọ́n ti fìdí rẹ̀ mi èmọ́ wo platform bí kẹ́ máa rí pé wọ́n kírun jímọ̀ káàkiri láti gbà náà tó bá jẹ́ pé ìrun tòṣèlú ni bí ẹ̀ ṣe fìdí rẹ̀ mi wọ́n á kírun jímọ̀ mọ́ èmi máa ń follow wọn lórí Facebook dáadáa tí máa wò kódà before kó tó di pé níjọ́ tí ìyàwó wọn kú ìyàwó wọn Christian kan tí wọ́n fẹ́ wọn tó kú Angela bí nǹkan ẹni tó sọ níjọ́ náà wọ́n kò ń jímọ̀ níbi tí wọ́n ti kírun bóyá ló nírèké àdúgbò náà ti kírun tí wọ́n délé ní ọ̀rọ̀ òkú ìyàwó ṣẹlẹ̀ ó wá kírun jímọ̀ so torí pé tá a bá ń sọ ẹni ẹ ló máa pàdé jímọ̀ ìjọ náà níjọ́ ìyàwó kú so tá a bá ń sọ pé àwọn àdéhùn tọ́lọ́run ń ṣe táwa òkè àbí kò múṣẹ ni ó múṣẹ o awala meetup requirement ọlọ́run o ọlọ́run ni màá wá ẹ̀sìn mi tí mo yọ́nú sí màá jẹ́ ó fìdí múlẹ̀ dáadáa ó fẹ́ pé tí mùsùlùmí kan tọ́lọ́run bá fi rólé lórílẹ̀ ẹ̀sìn gbọ́dọ̀ rólé mùmíní kan tọ́lọ́run bá fi rólé lórílẹ̀ ẹ̀sìn gbọ́dọ̀ rólé ọlọ́run ọ̀dà kọ mùsùlùmí àwa ń jà fún pé a need the muslim níbi òṣèlú ṣùgbọ́n àjà fún pé a ní the moment sẹ́ríbi tí wà láìwá ti ń dé ẹgbọ̀ mùsùlùmí la ní mùsùlùmí ọmọ ìyá wa ní ká dìbò fún tó bá jẹ́ pé mùsùlùmí ni gbogbo àdéhùn tọ́lọ́run sì fẹ́ sìn àní rí o. Ọlọ́run ní gbogbo nǹkan páyà wọn ìwà bá wọn change ẹ̀ gbogbo tí ń bá wọn lẹ́rù tẹ́lẹ̀ máa bá wọn change ẹ̀ sí. Wọ́n máa jọ́sìn fẹ́mi Ọlọ́run wọn ò sì ní múrogún pẹ̀lú èmi so áyà yẹn dé parí ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé bí Umaru ṣe bọ́ sórí ìjọba àwọn àfáà ní ó wá complete iṣẹ́ Abubakar Ọlọ́run mọ̀ kánà Islam Ọlọ́run fi Islam rinlẹ̀ sí ní àsìkò Umaru Islam wá di tí ń fọ́nká nítorí pé ẹni rẹ̀ ìlórólé fẹ́ni rẹ̀ ṣùgbọ́n orí Umaru yẹn náà radiyallahu anhu Umaru jóní déédé gan mo sọ pé kìí ṣe tàgbésí ayé rẹ̀ láfẹ́ sọ ó sì lo ìjọba khilafa rẹ̀ ó lò dáadáa tí nínú gbogbo sàbẹ́ tí ìtàn rẹ̀ gùn tó ìtàn Umaru kò sí odidi ìtàgbésí ayé Umaru àwọn àfáà máa fi ń kọ tí a ní ìtàgbésí ayé rẹ̀ tí a ńláńlá bẹ̀mẹ̀bẹ̀mẹ̀ báyìí bóò ló ṣe dájọ́ bóò ló ṣe gbáyìí àwọn ìdájọ́ ẹ̀sìn wo ló ṣe láyé Umaru tí ó ṣe láyé Abubakar tí ó ṣe láyé Usman tó yẹ pé Umaru ni ó dẹ̀ lo ìgbìyànjú làákàyè rẹ̀ ó dẹ̀ correct tí ó sì rẹ̀ rí àwọn àfáà kọ yun odidi tí a níyàn kí ni àwọn ijtihadati Umaru
táwọn sàbẹ̀ yòókù tí ẹjá gbà àfà ẹlòmíì tí ò sí ibi tó ti ṣe tí ẹ má padà sókun pé Umaru dájọ́ báyìí Umaru sọ báyìí nítọ́sọ yẹn lọ́kọ̀ rẹ̀ tí Umaru ṣe báyìí oríṣiríṣi ìdájọ́ ẹ̀sìn tó jẹ́ pé ńlá lódò ní inú ogún pínpín ní inú ṣẹ̀ríà inú gbogbo nǹkan pátá tó jẹ́ páyé Umaru ní nípa ogun jíjà Ọlọ́run tó fún ní experience ẹ̀ so kò wá ní internal problem gbogbo ìgbà téèyàn ọba ti lè ní ìṣòro inú ilé èèyàn máa ń láṣeyọrí sẹ́wọ̀n kí mo ní ànábì pè ní ilẹ̀kùn fìtínà níjẹ̀ẹ́dógún ẹjẹ́ wa lọ bó ló sì jẹ́lẹ̀kùn fìtínà tí a pa sọ pé tí Umaru bá ń bẹ láyé àdánwò lè wọnú Islam Umaru ṣe dáadáa pọ̀ dáadáa rẹ̀ kọ́ ni a fẹ́ sọ Umaru lo ọdún 10 àtààbọ̀ lórí ìjọba ọdún 10 àtààbọ̀ fìtínà kankan wọnú Islam fìtínà kankan wọnú Islam níbo wá ní fìtínà ti wọlé a ń pè nìkan ní Al-Mughiratu bunu Shu'ba ìkanú àwọn sàbẹ̀ ni inú tí wọ́n lù sí ni pé ìgbà yín láàyè ẹ má gba òṣìṣẹ́ kọrin yó tàbí jù ẹ má mú wọlú ìlú Mẹdínà yìí láti wọ́n bá yín ṣiṣẹ́ iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe ẹ wá mùsùlùmí kọ́ bá yín ṣe Umaru dúró lórí nǹkan radiyallahu anhu bàbá wa ṣé wà Diyatullah kọlọ̀mbá ní forí jí wọn kọlọ̀mbá ní kẹ wọn wọ́n rántí pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bí ọdún bíi mélòó kan sẹ́yìn àwọn afẹ́ yanjú ọ̀rọ̀ náà kó bàbá wa sínú lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni o àwọn afẹ́ rí bàbá wa mọ́mù àwa ní ká pàdé bíi ìtẹ́bá rántí jọ náà olórí ọ̀rọ̀ yo bàbá wa débì bàbá gangan ni wọ́n wá ń challenge di ṣé Diyatullah ibi tí wọ́n ti sọ̀kalẹ̀ náà lójọ́ náà bàbá ló drive wá láti wò fúnra wọn bàbá wa sọ fún pé bàbá ẹ ti dàgbà ẹ wá dírẹ́bà tí ó mọ̀ wáyé wọ́n ní torí ọmọ gbá ìyàwó mi jáde ọkọ jáde kọ ọmọ wa wá wọ́n ní àgbà tí n bá tó rí dírẹ́fà alùsùn náà àwọn bá ń rẹ́rìn bí yìí so ó mọ́ kálukú níbi ṣe é ṣègbésí ayé tiẹ̀ tẹ́lẹ̀ mi bá ní mùsùlùmí ní àfáwà kan bẹ mọ̀ ń complain pé ẹnìkan bá mi ṣe mọ́tò pé ọwá ń ba mọ́tò mi jẹ́ wọ́n á ní ẹ̀hẹ́n ìtàṣùwà ní àfáwà ní mábìnú nẹ́gbìlì mùdírù wa sásùmọ̀só ẹwọ́n ní tọ́ yí ọ̀nà mo sì wọ́n bá wọ́n ní síbí wọ́n wá Islamic mechanic káàkiri mo ní Islamic mechanic mo sí wọ́n wá mùsùlùmí mechanic ẹni tó bá mọ sẹ́lẹ̀ yẹn máa gbé kú ìsọ̀rọ̀ ọ̀dà mo ti gbọ́ ó máa ń yá mùsùlùmí gidi láà pé kí máa díìlì pẹ̀lú ọmọ ìyá mi mùsùlùmí kódà nígbà míì ń bẹ ìmánì ẹlòmíì tó gbé pé kódà bí bá ń jàǹbá mi ó sì pé mi irú rẹ̀ ní Abdullahi ibn Umar ọ̀rọ̀ Umar ló là ń sọ Abdullahi ibn Umar ó ní ẹrú tó pọ̀ tí bá ti wá ń bọ̀ ọjọ́ kan wá ń bọ̀ látòjú ogun bí kéèyàn travel ọkàn bá kanú àwọn ẹrù rẹ̀ ní bá ń ṣe náfìlà lọ́wọ́ Abdullahi ibn Umar bá di wọ́ọ̀kì mọ̀ dárìn àṣẹni Ọlọ́run ni mo mú lẹ́rú ló bá ní wá sọ máa ń kírun ló máa ń kírun sọ́dọ̀ wọn láàbì kan lọ ló bá tó jọ kan jáde lọ bí kan náà àrùsẹ̀ ní pé ń bọ̀ ló bá gbónú dó ló bá tẹ́ mùsùlùmí sínú wọn náà ìlàìlà mo bọ́kùn lọ́rùn rẹ̀ tí wọ́n ti arípọ́ jáde wọ́n bá ń gbé náà fílà dó láwọn yẹn bá lọ bá pé kíní ń tọ́ ni wọ́n kẹfẹ́ gbọ́ ni àwọn ni ẹ fi mílẹ̀ kíyàn ọmọ afọlọ́n gbá mi ó lóore fún mi bí kó fi nǹkan mí tí èsọ́ lọ́n gbá mi ó ní wàláhì gbogbo ìgbà tí má ti ń bá lórí náfìlà ní màá tú ẹlẹ̀ ẹjọ́ wọn gbá mi pẹ̀lú lọ́n ó ní sókùn ni wọn ṣe nǹkan ẹbọ mí ni wọn fi wá gbá ṣe bọ́lọ̀ náà ni tó bá dàdí kàmọ́ ọlọ́run yanjú rẹ̀ èmi ò ìní báyàn lò pẹ̀lú yé méjì káwọn òkè ìrọ́ ní ń pa o tí ìbá wa ṣe rọ́nkọ́ ó ti rújú jẹ́ ìfilẹ̀ fọlọ́n èmi tí má ti ń bá lórí náfìlà àwọn irú ya ń gbé náfìlà dó ya ń tu wọn lẹ́ǹ tiẹ̀ sẹ̀bí ìmánì kanu Umar bin Khattab kọ gbà pé kẹ́ mú Mugira wá bá Umar bin Khattab bí pé Umar òṣìṣẹ́ tí mo ń wá ẹni tó lè ṣe kọrin yóò ni
Umaru ní ìfẹ́ kí àwọn kìíní yọ wọ ó lẹ́ni tí ìṣe mùsùlùmí ní Mùgírà ní mọ́wọ̀rí lẹ́yìn kó iṣẹ́ ká fún lówó oṣù rẹ̀ Umaru ní kọ́ lọ mú wá tí wọ́n ní má pòlú ti bí yóò ṣe báyìí ní o òfin tó ṣe ní o àgbọ̀dọ̀ ṣe báyìí ọgbọ̀dọ̀ mutí ọgbọ̀dọ̀ ṣe báyìí nígbà ó sì gbọ́ ó lòun ti gbọ́ Mùgírà wá ń sanwó fẹ́ nìyẹn ó ń sanwó oṣù fún ẹni bá lọ bá Mùgírà pé ó yẹ kóhun tó máa gbàjú owó tó ń gbà lọ ló bá lọ bá Umaru ló bá lọ fẹjọ́ sùn Umaru pé iye báyìí ni Umaru lélò ní fọ ó ní iye báyìí Umaru ní ó ti dáadáa sí ọ ó ní ó ti dáadáa só mo ti wà kí ìdájọ́ tó dànù gbogbo ayé pátá ní sọ̀rọ̀ rẹ yí pé déédéé rẹ lọ́dọ̀ àwọn lẹ́yìn èmi nìkan ló ṣe déédéé fún èyí sì ṣe tí ó dùn mùsùlùmí Umaru wà òkè àbí kí ni mílì yóò ṣe tí ó dùn mùsùlùmí bó sì lọ́nà àtijọ́ náà lárákùnrin tí wọ́n plan lórí pé bò ní ó sì pa Umaru ẹni ẹ̀ náà ń pè ní Abu Lu'lu'a al-Majusi olórí ibú ẹ̀dà tó rò náà lọ pa Umaru báwo ló sì wá pa Umaru ẹ̀kọ́ Umaru ọmọ tí wọ́n káwò kẹ ilé bí ó wò pé ẹrù kan tí àbáyé ń sí ọ ni Umaru sì ti máa ń bẹ lọ ike ìwọ lọ inni as'aluka shahadatan fi sabilik mo ń bí ọ ni kó gbẹ̀mí mi sórí pé mo kúkú ṣahidi ni tó bá sì fẹ́ pa mí Mẹdínà yìí ni kó pa mí sí torí pé ọlá kan bẹ fún Mẹdínà lọ́tọ̀ Ànábì ní man istata'a minkum an yamuta bil madinati falyaf'al gbogbo ẹnikẹ́ni nínú ẹ̀yin mùsùlùmí tó bá lágbára láti jẹ́ wípé kíkọ́ pàun sí Mẹdínà ó rí pé bẹ́ẹ̀ lòun kú sí o kì í ṣe kọ́kọ́ lọ para rẹ̀ o tó bá para yóò tún jẹ́jọ́ wájú Ọlọ́run o gbogbo ẹni tó bá para rẹ̀ irú tó fi para rẹ̀ yẹn ni ó fi máa jìyà lọ tí àlìkà ló máa lọ ètò Ànábì lẹ́ ń bá lè kú torí pé gbogbo mùsùlùmí tó bá lè kú sí Mẹdínà èmi ní sọ fọ́nà pé Ọlọ́run lágbájá yìí Mẹdínà ló kú sínú láti ń bẹ fún Mẹdínà ni kò gbọ́dọ̀ sọ nǹkan kan wájú wọ Ọlọ́run dákòjọ́ ọmọ alàlìjẹ́ náà Ànábì lèmi ní sípẹ̀rẹ̀ wájú Ọlọ́run pé wọn náà lọ sọ fún mi pé o ti fún ìlú ìlọ́lá ẹ ń bá kún bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí free ticket ní sálìjẹ́ náà Umaru wa máa bẹ̀rẹ̀ kó wọ Ọlọ́run tó bá fẹ́ pa mí Mẹdínà ni ó pa mí sí ẹ lè sọ ẹlòmíì ìwọ lọ́kàn máa tara pòrò ọmọ tẹ́lòmíì bọ́lọ́run sọ láàrin òun àtọ́lọ́run ájìta àṣetẹ́yìn ìyá kan bẹ èèyàn méjì ló kú lọ́yọ̀ state ẹnìkan kú sí Mádínà astagfirullah ẹnìkan kú sí Mákà ìkejì kú ní kásọpọ̀ òun náà kú Nàìjíríà irú ẹni tó kú sí Mákà à ń ṣe umura lọ́wọ́ wọ́n kó adé láti Mádínà àwa ní first batch second batch lòun àwọn dé wọ́n á dá àwọn second batch yẹn sí méjì à ń ṣe umura lọ́wọ́ so kásọpọ̀ àwọn wà lápá bí àwọn wà lápá kejì àwọn wà ní Sáfà àwọn wà ní Mọ́ríwà ẹni tó kó àwọn àti bí èmi mo káwọn àtàpá bí yìí ìní àrètí àbáyẹn ti gbólulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ so àwọn tó wà mẹ́kẹsà sáré pé mi ní pé ẹsà èmi àti ẹ̀sẹ̀ lọ tọ́nu ibi tá ti máa yí padà sí kíní bọ́kà ń fó gbogbo àwọn kíní tí a fi máa ń dáàrin bọ́kà ń fó gbogbo ẹ̀ pírípírípírí láfi lọ so ìrìnàtà débẹ̀ àbáyẹn ti ń gas wọ́n ti kú ṣùgbọ́n bàbá wọn èèmọ̀ ní ọ̀rọ̀ bàbá àti màmá tó kú nínú èrò wa méjèèjì àwọn tí àwọn àti bàbá yẹn jọ ń gbénú ilé tí ẹjọ gbénú ilé Mádínà wọ́n lá àwọn bíi mẹ́rin kẹni wọ́n láàjọ máa ń ṣe nǹkan papọ̀ ni báwọn ọjọ́ kírun àwọn ọjọ́ lọ kírun papọ̀ ni wọ́n wá kó ẹdé sóòtẹ́ẹ̀lì tiwa wọ́n ń jẹ́rù wọn lẹ̀ wọ́n ní àbá ń kẹlọ̀ dájókò gbogbo àwọn ṣe ń tẹrù kálukú ń wáyàrá ní Mákà wọ́n wá lọ dájókò àwọn jẹ́jọ gbé papọ̀ Mádínà àwọn ń wá pé òkè wọ́n ti wá rí wọ́n ti gbé bá gẹ̀ ogbèsẹ́gbẹ̀ nígbọ̀ ya wọn ò rí má ó ti lọ kírun ọlọ kí mọ́ gírí àti ṣáì rẹ̀ so ó wá padà wákà níbo lẹ́wà pé mo lọ kírun kà sí bá jọ máa ń kírun kẹ́ ìfẹ́ ní gbèsè lọ́rùn níjà ìtàwọn tí sọ ni pé káwọn lọ kírun ní àárọ̀ ó ní èmi ọ̀kẹ́ fẹ́ àsásíkò yóò sì níbò láyé
so káwọn ó ṣe umra fẹ́ kí wọ́n jọ kírun papọ̀ so wọ́n ń ṣe umra lọ́lọ́hùn kú sẹ́mà ìgbò òkúta ní làákà ìkálukú wọn sọ pé ájọ́ máa ń ṣe ìkẹ́ papọ̀ ibi iná wọ́n sàdájókòó kọ̀bá ń kẹ́rù sàdájókòó tí ń ronú èyí ìyá kejì inú ara wọn ò yá díẹ̀ àti wọn òkè òkè kọmọ second batch ní ẹwà a ní wọ́n fi hàn sínú first batch torí padà àwọn tí ó yàdé àwọn tí a ń jọ wà nínú yàrá náà sọ pé láti gbàtà àti ti mẹ́nàdé báyìí ní ò ti ta sáwọn ọmọ kódà ó ní àwọn ará anú lé gan tí máa fẹ́ pé bẹ́ẹ̀ yóò ní ìfẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀kan sọ̀rọ̀ láàmà pàdé nílé ọmọ rẹ̀ tó jákọ̀bí rẹ̀ tó lóyún ń pè ní bẹ́ẹ̀ ni ẹ̀kan sọ̀rọ̀ gbogbo ẹrù tó wá rà wọ́n ti dì wọ́n ti ṣe gbogbo ẹ̀ inú plane ó ní nẹ́tíwọ̀kì ti dàrú òkè tẹ́mi wà ní tó sọ̀kalẹ̀ lọ bá wọn á lọ tó máa tó sáwàdà nítorí mo bá wọn sáwàdà pé ọya ẹgbẹ́ oúnjẹ fún pé màá ní ẹ̀mọ́ wọ̀rí sẹ́ni tó ló bá ẹsẹ̀ ní oṣù bí méjì bí sì máa ń séèyàn nù ó sà lè rẹ́rìn yóò sì jú lórí lókè báyìí àyẹ̀mọ́ ẹ̀rẹ́ bá bọ̀ lọ́rẹ́ ni nǹkan ní tó sáwàdà ní tó ṣe gbogbo ẹ̀ plane fẹ́ láǹdì báyìí bí àná ṣe ń gáàsì mú tó fi kú ìgbà tẹ́mi àti chairman táwa lọ kí wọn nígbà chairman dé àwa lọ kí alámúlòkó ń bẹ̀ ọ́ ibi tí mò ń lọ́nu o nígbà wá sí wáṣí fáwọn ọmọ rẹ̀ àwọn ẹbí wọn ni tọ́yà wọn lẹ́nu dùn ní pé bọ́ ẹ̀yìn tẹ́ ti ń lọ Mọ́kà ẹ̀yìn lè ti rírú ẹ̀rì ìgbà tí torí èmi mo bá gbẹrù wọn jáde padà ní airport nígbà ara kálukú balẹ̀ tán èmi mo bá wọn gbẹrù jáde agbẹrù wọn nígbà táwọn tú ẹrù gbogbo nǹkan tí mọ̀mọ́ yẹn ti rà pátá ọ wá kọ gbogbo ń tọ́ra alẹ́ pé jàlámíà lágbájá ní kẹ́ fún alálàájì ìpín ẹrù rẹ̀ látọ̀ náà ó lè yóò ṣe máa pẹ̀tí ọkọ̀ ọlẹ̀ ilé ìmáàmù mi ní kẹ́ fún ní jàlámíà ilé so kùránì yìí mọ́sìkì ní kẹ́ gbé sí ó tún gba kùránì bó ti di gbogbo ẹ̀ gbogbo tó wá rà ló ti pín àwọn ó sì máa parapòrò láàmà sọ fún àmàdéhùn tó wà àtọ́lọ́njọ́ sí sẹ́rí arákálukú wá balẹ̀ ní pé èmi ọ̀gbọ́rí o èyí pín ẹrù rẹ̀ lọ́hùn o tí ó wà kọ́nà pépà ó wá fi sáàrin ẹrù kò lè pín pé èyí ó máa fojú sí ni pé ń fún lágbájá lélẹ̀ tàmẹ̀dùn mọ́ bára ṣùgbọ́n tí ó wà kọ́ lẹ̀ tí ó wà pé tí ó wà sẹ́kẹ̀kẹ̀ kù fárẹ̀ bóyá tó sọ fọ́lọ̀ nù pé bọ̀lọ̀ àní ìtẹ̀ẹ̀délé ní tó fẹ́ padà Nàìjíríà so Umaru náà máa ń bẹ̀lọ rẹ̀ Madina Ọlọ́run ṣe méjèèjì fún Umaru kúkú ṣẹ̀yìndé ó sì kù sí Madina wọ́n fẹ́ kí àsùbá níjọ náà nígbàtí ó pé 23 years tí ànábì ṣe híjírà láti ìlú Mákà lọ sí Madina ó wá jẹ́ on the 23/12 lẹ́yìn hajj on the 23/12 òun náà ni ìṣẹ̀lẹ̀ láàbí ìlọ́ṣẹlẹ̀ ẹ̀ntà ń pè ní Abu Lu'lu'atu al-Majusi òun náà tó sáfù pẹ̀lú àwọn mùsùlùmí ó tó sáfù Umaru ṣáájú láti kí àsùnbà Umaru sí Allahu Akbar kálukú ti wà lórí ìrun bó ṣe fa ìdá rẹ̀ yọnu ọkọ yẹn lẹ́yìn ìjọ bí ẹ sí máa ń para wọn ni pé wọ́n ti pọ́ìsìn ọkọ̀ tí ẹ bá fẹ́ lò bó ṣe gbóyún Umaru ní ọ̀nà mẹ́ta látorí irun ó fòbọ̀ wájú ó gún níbi ìsàlẹ̀ ọrùn bí ibi gbáyà àti ibi ìsàlẹ̀ dúdú báyìí bó ṣe ń tìbọ̀ lọ yọ àwọn tó wá tó sá fún yẹn náà ó sì ń gún wọn lọ àwọn àfó onítẹ̀jẹ́ kó yá pé èèyàn 13 ni ló gún lórí sáfù 4 kúnnú wọn ìgbò òdórí bí ṣe ń gún wọn lọ tẹ́nìkan fò wájú tó bá gún mọ́ mú sáàbù ti dàrúgá
yóò máa bú nítorí pé ìrun tí wọ́n bá ti wà lórí ìrun àwọn àtọ́lọ́ nìkan ló kù. Number 14 ẹni tó jẹ́ number 14 nígbà wọ́n ń gbóyàn bọ̀ òun lọ tají pé à ń pè kíní kan ọmọ ńlárónù òun ló fi ìpá gbá kíní ọkọ̀ tí wọ́n fi máa ń gùn nǹkan yẹn ló fi ìpá gbà dànù ó sún síwájú báyìí àbúlúlù àyẹn fò jáde kó mọ́ọ̀sì àwọn méjì tẹ̀lé ibi tí Umaru wà tó gbólulẹ̀ ó fọwọ́ fa Abdurrahman ibn Auf Umaru fà síwájú báyìí láti máa kírun lọ òun á dákú kalẹ̀ so bí kéèyàn máa dúra báyìí tí ń ṣe pàtìpàtì báyìí náà ló ti fa Abdurrahman ibn Auf síwájú so ó wá wólulẹ̀ Umaru dákú Abdurrahman ibn Auf ó sáré kọ̀m̀plìtì ìrun yẹn pápápá súrà tí ó ní gùn bó ṣe sálámà wọ́n rọ̀bù Umaru padà tají bó ṣe ń lajú inú àgbàrá ẹ̀jẹ̀ ní o ìtọ́kọ́ béèrè ni pé asọ́là náà sáwọn èèyàn ti kírun nínú àgbàrá ẹ̀jẹ̀ so Abrahamu ní sọ yí pé àwọn ti kírun Umaru ní torí pé kò sí oríire fẹ́ni tó bá fi rún lẹ̀ la hadda liman tarakaha kò sí ìrìnjẹ kankan fẹ́ni tó bá gbẹ̀rún jùlẹ̀ Umaru tó dákó padà ó kírun tiẹ̀ Abdullah ibn Abbas Umaru ní man qatalani tàlẹ́ntọ́ pa mí tàlẹ́ntọ́ gún mi ní nǹkan Abdullah ibn Abbas sọ yí pé Abu Lu'lu'a al-Majusi ni Umaru ní alhamdulillahi alladhi lam yaj'al maniyati ala yadi rajulin sajada lillahi sajdatan mo dúpẹ́ fọ́lọ́run tí ó ṣe kíkú mi ó wá látọ̀dọ̀ mùsùlùmí tí ń forí kalẹ̀ fọ́lọ́run tí è ṣe mùsùlùmí ló pa mí ọpẹ́ ni fọ́lọ́run ìdí ọpẹ́ ń pọ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá kú tó lóhun túbá lọ́dọ̀ Ọlọ́run ní ìsìn òun àti ẹkún jọlọ pàdé lálìjánnà wọ́n dì wọ́n pọ̀ ní o tọwọ́ wọ̀n ẹjọ́ akẹ́kọ́ kékeré wà láà Ọlọ́run ní dáríjà Ọlọ́run yìí sí bá wọn o àtẹ́ntí ń pa àtẹ́ntọ́ páyẹ̀ wọ́n lè jọba ara wọn nínú àlìjánnà o ṣùgbọ́n ètí mọ́rù sọ̀kà sí bó lórí ibú ní ó ti dá bá iṣẹ́ tí ó lóun forí balẹ̀ fọ́lọ́run tó lọ́wọ́ wà ní mo ti pẹ̀sẹ̀ rẹ̀ nígbà bá sọkú sọ́lọ́run lọ́rùn ẹntọ́ pa Hamza sí wọn níjọ wà àlìjánnà àbẹ́rẹ̀ tí ẹntọ́ pa Hamza kí ló kọ rẹ̀ Wahshi ibn Harb wọn ò bẹ́ni kankan kó sí pé mùsùlùmí gidi ní sàábé tó lálùbáríkà ni òun ló sì pa Hamza ní ogun Húdù Hamza tó jẹ́ gbọ́n bàbá Ànábì ọpa ó tó yọ ọkàn rẹ̀ jáde tó yọ ọkàn Hamza jáde báyìí tó kún Hamza nígbà náà wà ń kéfèrí tánàbí ń rí òkú Hamza ńlẹ̀ tánàbí ń sunkún tí wọn ọ̀dá Hamza màmá níbi tí Wahshi yìí kúndé tó fi lè yọ ọkàn rẹ̀ jáde ẹwòrú àyànínú Wahshi yìí lọ padà gbà Islam nígbà wá gbà Islam Ànábì wá sọ fún pé wallahi Ọlọ́run ti forí jìn ọ́ ṣùgbọ́n èèyàn lèmi náà ẹ̀gbọ́n bàbá mi lẹ́ntọ́ pa Hamza o ọ̀nà tó sì gbà pa ọ̀nà tí ọ̀dá ni o èyí sọ pé ọ̀rá foríjìn Ọlọ́run ṣùgbọ́n ìfẹ́ máa rí ọba kájọ máa fojú kanra wọn ìmọ̀ rántí tá a bá ti wà láwùjọ tá à ń kó wá sí báyìí máa farapamọ́ kójú èmi àti wọn máa ṣe mẹ́rin o lè gọ́ọ̀bì kan o lè wà lẹ́yìn ṣùgbọ́n kí n máa rí ọba yìí máa rántí ẹ̀dá sí lèmi náà
Ọlọ́run ti forí jìn ọ́ o, kí ní ẹwà máa ń ba Wàṣíù nú jẹ́. Nígbà tí a ń gbéyàn sàfúnre ni kọmọ ránà bí ìwà máa ń bà nú jẹ́ títí tó fi jẹ́ pé ẹn tó náà wáyọ lórí ibú jùlọ lẹ́yìn ìgbà látojú ayé Ànábì Musailama al-Kadhdhab tánàbí fi kú orí ibú rẹ̀ sí wà ńlẹ̀ tábákì wá gbé ogun dìde Wàṣíù náà wá lọ sójú ogun Wàṣíù náà ló tún wá pa ẹni pẹ̀lú ìdà tó fi pa Hamza ní wọ́n sọ pé alhamdulillah òní nínú mẹ́dọ̀ báyìí tí ọlọ́mà ti bí lẹ́rẹ̀ àdíkà mọ́ta ó sì pa olórí rí ẹ̀dá pẹ̀lú ìdà rẹ̀ tí mọ́nà ọlọ́run ìmínà mọ́ pọ̀ lórí búkú jù ní ẹ̀dá ẹn tí ń dẹ̀sìn rẹ̀ láàmú ọwọ́ mi náà ló ti padà kú ìmínà mọ́ mẹ́lẹ̀ náà kó lẹ́ tó pẹ̀rẹ̀ lánàá bí ìdà tí mo fi pa Hamza náà mo fi pa wọn mọ̀ ńgbà náà ni ìyẹn ni Umaru ń dúpẹ́ sí bí wọ́n rí sí wá wà Umaru wá ní ìrẹ́ Abdullahi ibn Umar ó wá pè ọmọ rẹ̀ ó yá lọ sọ́dọ̀ Aisha tó bá ti débẹ̀ wa quli laha sọ fún wípé Umaru ibn al-Khattab yasta'dhinuha pé Umaru ọmọ Khattab wala taqul amirul mu'minin má dákọ pé aláṣẹ mùmìnì tí ẹmọ̀ pàmìrù ní ọkẹ̀ má pè mí ní president níwájú Aisha lónìí yóò torí yí pé lónìí ní ìsàmìrù mùmìnì náà mo ti fẹ́ kú báyìí mo ti gbé pò lẹ́ báyìí torí kálukú náà ti mọ̀ wípé Umaru náà ti mọ̀ gígùn yìí sí gígùn téèyàn lè làmá wá bá ń tọrọ lọ́rọ̀ Aisha yìí pé mo fẹ́ gbáyọ̀ǹda pé wọ́n sin mí sẹ́gbẹ̀ẹ́ Ànábì inú yàrá rẹ̀ sí ni pé kó jọ orí ẹkún ni Abdullahi ibn Umaru bá Aisha Umaru ní kí n gbàyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ òun fẹ́ sùn sẹ́gbẹ̀ẹ́ Ànábì Aisha ń sunkún Aisha ní máa gbọ́lá fún Umaru lórí ẹ̀mí ara mi torí mo ti ń wò pé mi ni máa lo ààyè ṣùgbọ́n Umaru èsèyàn rẹ̀ tí Umaru bá ti kú ẹ máa gbókù rẹ̀ bọ̀ ó wá sùn sẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam níbi àwọn èèyàn tí wá ń wọlé lọ bá Umar tí a ti lọ wọlé bá Umar arákùnrin kan ó wá dúró bí kéèyàn gbé ẹnu lẹ́yìn lè jíkà báyìí ok Umar ó sì sí dáadáa ìjọba rẹ̀ dá kíníkà mọ́rùwá wò báyìí mọ́rùwá ní irfa izarak pásọpọ̀tọ̀ rẹ̀ ókè fi Umaru sí dáadáa lẹ̀ nítorí pé Ọlọ́run ò ní síjú gbogbo tí bá ń wọ́ ṣòkòtò ẹ̀ lẹ̀ Umaru tó wà lẹ́nu kú tí ń kú lọ tó ń kọ̀rẹ́ẹ̀tì ẹni tó wà lórí àṣìṣe ó tó ń kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ lórí ọ̀rọ̀ ṣòkòtò lẹ́nìkan wà ní kò nítumọ̀ pásọpọ̀tọ̀ rẹ̀ ókè mọ́ ń kẹ́dùn ìyẹ̀bá ẹnìkan náà sàhábà ìrántí orúkọ rẹ̀ mọ́ ní wọ́n ń sọ fún Umaru pé Umaru ẹni òdodo ní ọ́ mo gbọ́ tánàbí ń sọ ipò ọmọ àlìjánnà ní ọ́ Umaru ní ẹ̀yin mùsùlùmí tẹ́ dó ẹ máa jẹ́lẹ́rìí mi wájú Ọlọ́run pé lágbájá ló sọ bẹ́ẹ̀ o èyí mọ̀ ọdẹ wájú Ọlọ́run o tí wọ́n rán ọkọ̀ àlìjánnà lò wọn ò tún ṣe pé àwa láwà ń bẹ̀ wọ́n bí Umaru lérè pé Umaru ẹ̀ ti ń lọ báyìí ta ni yóò jẹ́ president wa ta lẹ fẹ́ fàjọba lé lọ́wọ́ ibi tí mo lọ ẹ̀ríkẹ́ ní bẹ̀rẹ̀ mọ́ sọ fún ayé pé kò sí ọ̀nà kankan báyìí tẹ́nì kankan lè sọ fún pé ọ̀nà tí Islam là kalẹ̀ ní pé tẹ bá fẹ́ yan olórí kẹfì gbà yan olórí ogun táwọn akọ́mọ̀ sọ pé ṣe rí nínú ṣẹ̀ríà Islam kì í ṣe wípé aka dìbò ẹ máa gbọ́ ìyìn sọ pé democracy dà mọ́ sí mi gbọ́ yìí o but in tí wọ́n náà fẹ́ gbé wà náà wípé ṣúrọ́ la fi máa yan olórí náà ṣùwò lọ́sọ ẹ máa gbọ́ tí Umaru sọ wọ́n ní Umaru ta ló fẹ́ yàn fa Umaru ní tí ń bá yàn fún yín mọ̀ rẹ̀ ní fi jọ
tí ń bá sí yànyàn fún yín mọ̀rẹ́ ni fi jọ. Umaru ní ànábì fi wá lẹ́sàyé ọ̀yànyàn fún adé ikú. Tẹ́mi náà ọ̀bà yànyàn mọ̀jọ̀ ànábì ń bẹ̀rùn. Tí ń bá sí yànyàn fún yín mọ̀rẹ́ ni fi jọ. Nígbà ọba kìrì fẹ́ kú òun lọ́yàn mi pé mi ni kí n jó lórí. Tẹ́rí pé mẹ́tọ̀dù rí méjì. Ànábì ọ̀yàn ní kankan. Ó fi àlìú mọ̀lẹ̀ láì yànyàn. Ọ̀nà kan láàrín lásàgbà dolórí. Ó dé ní. Umaru débẹ̀, Abubakar débẹ̀, òun fẹ́ kú, òun ṣe kíni, ọyẹ́yẹ̀ ńgbà tí ọdọwọ́ gbẹ̀yìn pé tí ma ti kú Umaru wọ ní kọ̀ọ̀kọ́ bẹ̀. Àrísà àbẹ́ tó dìde tó sọ wípé no, kò sínú method náà, ọ̀yẹ́kọ́ ọyẹ́yẹ̀. Nítorí pé bí àsìkò bá ṣe gbà àti tẹ́ ẹ bá ń lò lọ́dọ̀ ara yín lókùrúgbà tí nǹkan yẹn ọ̀bá ti lè takòtọ̀ náà tí èsì pé wọ́n ní ọyẹ mú kọwọ́ afẹ́ lọ dà sídìí òsà ọ̀nà wo lẹ́fẹ́ gbàdó lórí wọn. So Islam dákẹ́ ń bẹ̀ dídákẹ́ bẹ̀rẹ̀ ọ̀wá lè dè mọ́nà kan ìrùpẹ́ gẹ́tì analysis mi ànàbí ọ̀sọ́ kankan Abubakar ṣe kí ni òun sọ̀rọ̀ ó di méjì Umaru ti fàkójú ilẹ̀ pé tí ń bá yẹ̀yàn fún yín mọ̀rẹ́ ní fìjọ ta ló fìjọ náà tí ó bá sí yẹ̀yàn ó ní mọ̀rẹ́ ní fìjọ ta ló fìjọ Umaru náà tó wá mẹ́tọ̀dù kẹta wá ó ní ṣùgbọ́n o máa kàn dákọ̀ àwọn èèyàn kan mẹ́fà tí mo dákọ̀ ẹ̀ àárín wọn àwọn mẹ́fẹ̀ẹ̀fà ni kún ọ lọ jókòó àárín wọn ni kún ó túnmẹ̀ tí ó bàjú lórí sẹ́dẹ̀kẹ́ mẹ́tọ̀dù kẹta tún dé àwọn olódákọ̀ gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó dákọ̀ ń jọ náà lọ́hùn àwọn àfáà ní gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn ànábì jáde láyé lẹ́ńtọ́ yọ́nú sí wọn kù ẹni àkọ́kọ́ Uthman ibn Affan ẹni ẹ̀kejì Ali ibn Abi Talib ẹni ẹ̀kẹta Abdurrahman ibn Auf ẹni ẹ̀kẹrin Zubair ibn Awwam ẹni ẹ̀karùn Talha ibn Ubaydillah ẹni ẹ̀kẹfà Sa'd ibn Abi Waqqas amẹ́fẹ́fà nù ànábì Umaru ní àárín àwọn mẹ́fẹ́fà yẹn ó ní kí wọ́n lọ fẹ́ ní kẹkàlẹ̀ nínú wọn èmi kọ́ ní mọ̀ fún yín sẹ́mọ̀ pé kò ló mẹ́tọ̀dù ànábì kò ló mẹ́tọ̀dù Abubakar Umaru ló introduce mẹ́tọ̀dù ṣúra àwọn ẹni ni wọ́n lọ sí ṣúra kí wọ́n lọ dámọ̀ràn jọ kálukú àyákùnlá ánàkùnlá akẹ́kùnlá so àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn Umar ibn al-Khattab ti dárúkọ wọn lẹ́yìn ìgbà náà Umaru jáde láyé ní ọ̀nàjọ́ alárúbà kódà nínú ìmọ̀ tí mẹ́lára Umaru ní pé ìdájí ọjọ́ orí rẹ̀ tí a bá dọ́jọ́ orí Umaru méjì ó fi ìdájí ó fi ṣe kèfèrí méjì yòókù ó fi ṣe mùsùlùmí 65 years ló lò ìdájí ń bẹ ó fi ṣe kèfèrí ìdájí yòókù gẹ́rẹ́gẹ́ ó fi ṣe Islam Umaru ti kú wọ́n ti lọ sí ààyè ọ̀dọ̀ ìyàwó Aisha radiyallahu anha so Umaru wà ń bẹ Abubakar wà ń bẹ Ànábì wà ń bẹ àwọn mẹ́ta tí wọ́n wà ń bẹ náà nù tí wọ́n pé Ànábì sì ti pé Umaru ní ilẹ̀kùn fìtínà ó fẹ̀yìn pé bí Umaru ṣe kú yẹn kí ló ti wọnú Islam fìtínà tó wá sọ àwọn èèyàn di ẹ̀hànà tó sọ wọ́n dẹni tí ń bú sáàbẹ́ ibi ó ti wá bẹ̀rẹ̀ nù sàkébítà ń lọ gẹ́gẹ́ nù torí ńgbà tí Umaru wà láyé fìtínà ò lè wọ́bẹ̀ Ànábì ló sì pè nílẹ̀kùn fìtínà so àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn wá lọ jókòó láti yàn darí fúnra Abdurrahman ibn Auf ẹlọ́n sọ yí pé èmi ní wà sọ pé mo jó lórí
níbi tí wọ́n Usman ibn Affan tó wà. Usman èmi náwó rí òkè ń tèmi o, èmi ò ṣe àmì ń ro ìwọ́. Tọ́líánà sọ pé Usman lọ̀gá wa, Ali náà sọ bẹ́ẹ̀, gbogbo àwọn márùn-ún yòókù wọ́n fọwọ́ Usman òkè. Náà bá fi sọ yí pé nínú ẹni tẹ́nu kò lórí ìdẹ́hìnláfà rẹ̀ sẹ́wọ̀n pé títà bá kìrì ẹlẹ́mọ̀ ògé bákan. So àwọn tí a ń yẹ̀ ní sí gbogbo wọn ní ẹ̀fẹ́ nù kò, àwọn àti ní bá kẹ́kẹ́ kan nú tí wọ́n mọ́ rẹ̀ lè sọ pé àwọn àkìrì sọ púpọ̀ jẹ́ ọwá tí ọlọ́run kọ̀ tí ọlọ́run òkun kò ti dà mẹ́rù. Ṣùgbọ́n títí Usman àwọn mẹ́fà tí wọ́n mọ́rù dákọ̀ gbogbo wọn ní ẹ̀fẹ́ nù kò pé Usman ní kọjá including Ali. Bó lẹ́nì kó sì wá máa gbé fi Ali lórí àwọn mẹ́ta tó ṣáájú tó wà pẹ̀rẹ̀ ń ṣíà, èyàn ti sọ̀nà yanu. Ali ó mọ̀ kó nǹkan ní number 1 lẹ́yìn Ànábì, Ali mọ̀ kó nǹkan number 2, Ali mọ̀ kó nǹkan ní number 3, Ali mọ̀ pé number 4 ló ń wà. Ṣùgbọ́n ní kankan nù wọn kò sẹ́ni tí a gbọ́dọ̀ yọ àlébù rẹ̀. Usman ibn Affan tẹnu kò lè lórí nínú gbogbo àwọn sàhábà. Usman nìkan lọ́lọ́run máa ń tijú àtàwọn màláíkà. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì jókòó níjọ́ kan, ìyàwó Aisha wá ń stọ́dí rẹ̀. Obìnrin tó gbọ́n tó nílà káì ó ní ìyàwó Aisha, ó jogún nàjábà yẹn látọ̀dọ̀ bàbá rẹ̀ Abubakar Siddiq. Yí máa ń sọ Ànábì tẹ̀tìkáná ni ẹni kẹkẹkẹ. Ànábì jókòó báyìí, Abubakar ìjọ náà aṣọ sílẹ̀ ní orúnkún Ànábì torúnkún rẹ̀ wà ní sísí aṣọ ògbó bẹ̀. Abubakar salamu alaikum, ta ni Abubakar ni wọlé, Ànábì ò change ìjókòó. Umaru oná tó dé ọsálámà, torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà sẹ́rí bí ẹ sí máa ń wọlé náà nù, bí wọ́n dọ̀ Ànábì náà bí ìrìn àjò sí máa ń pa wọ́n pọ̀. Abubakar náà ní kọ́kọ́ máa ń dé, Umaru náà ní máa ń tẹ̀lé, Usmanu náà ní kèéjì máa káálì. Kódà lọ́pọ̀lọpọ̀ nǹkan bí wọ́n bá tó jókòó bá Ànábì sí máa ń tó jókòó náà nù. Ta ni Umaru wọlé, Aisha sọ Ànábì pé kò change ìṣesí. Nígbàtí Usmanu kálẹ̀kùn, salamu alaikum wa alaikum salam, ta ni Usman, Ànábì wá tún jókòó, ó wá da aṣọ bo ojúgun rẹ̀ wọlé, ó wá wọlé. Nígbà ogun wa lọ tán, Aisha ọlọ́bá Ànábì pé Ànábì bá mi wọlé bó ṣe jókòó ló ṣe jókòó, Umaru wọlé bó ṣe jókòó ló ṣe jókòó, Usmanu wá kálẹ̀kùn, ó wá ń daṣọ bojúgun, ó tún jókòó. Ànábì ní kí wá ni àwọn fẹ́ bẹ̀rẹ̀ pé kí ló dé ní Ànábì ní Allah astahi mimman tastahi minul malaika, sọ́ọ̀bẹ̀ kí n tijú ẹni tán màláíkà ń tijú rẹ̀. Sọ́wọ́n pé Usmanu tó fẹ́ wọlé àwọn màláíkà máa ń tijú rẹ̀, èmi wá ní kí n má tijú, kí n má change ìjókòó. Àwọn màláíkà ń tijú Usman ibn Affan radiyallahu anhu. A rí pé àwọn ìjọba tí méjì tó lọ yìí kò sí fìtínà, wọ́n rí ìjọba ṣe. Orí Usman ó ní fìtínà Islam ti bẹ̀rẹ̀, torí pé a ti ní internal problem. Gbogbo ẹgbẹ́ ma ti ní internal problem, èyí sábà láti yọrí. Ṣùgbọ́n tó bá ti àfi tó bá jẹ páwọn internal problem yẹn alábòsí láwọn ilé. Ṣùgbọ́n àwọn tẹ́yìn ó fi sásọ ọ̀búra ẹmọ̀ ní ìsìn ẹni tí ọba máa ti ń ṣẹlẹ̀ lọ́yọ̀ yóò mọ̀ wò pé wọ́n ní á sí ìnáwó wọn ọ̀kárí àwọn àfọ́ọ̀yọ́ àlọ́yìn, àwọn àfọ́ọ̀yọ́ wo ni wọn ọ̀kárí àlọ́yìn, àwọn àfọ́ọ̀yọ́ tó lúbẹ lájọ mo ti ń lọ bí tọ̀bá ní ìrí bí èrò tó pọ̀ tó bá rí ìṣèrò èèyàn, àwọn èèyàn ẹlòmíì àwọn tó jáde different intention ní bẹ́lẹ̀ ní kálukú, ẹlòmíì jáde fún recognition pé ẹjọ́ ìmáàmù ẹwú bí dáa wà, wà á mọ ọ̀nà torí pé ìlú kọ̀ọ̀kan ló ní àṣà àti ẹ̀,
ló sì ní ṣe tiẹ̀. Àwọn ìlú kan bẹ tó bá yàtọ̀ sí Ìbàdàn. Ìbàdàn ní ìsìn àwa ní káńsù wọ́n ń sọ ni. Tẹ́ni tó bá di ìmáàmù bá di ìmáàmù, àwọn káńsù tí ń bọ̀ náà wọ́n jọ ń ṣèjọba. Ṣùgbọ́n lọ́yọ̀ kò rí bẹ́ẹ̀. Tí ìmáàmù kan bá ti kú, ìmáàmù tó bá débẹ̀ tẹ́lẹ̀ gbogbo èyí tí wọ́n bá jẹ wọ́n ti jẹ lọ. Ìmáàmù tó kú wọ́n ti jọ lọ. So òní ọ̀sẹ̀ tí àwọn míì tí ó bá ṣèjọba. Àwọn èèyàn máa wà sírí tí ń bẹ́ẹ̀ kálukú wá ń tọrọ. A ní kìníkà tafsiri, a ní kìníkà arọ́wàsí, a ní kìníkà jánásì, a ní kìníkà nǹkankan. So kò sí ma ìmáàmù yìí ó wá lè wù kó kẹ́ ilé náà sí jẹ mọ́dọ̀. Tí ẹ bá wọnú fídíò tẹ́lẹ̀ mi ṣe àwọn tó ẹ̀kẹ́ kó mọ́ra ẹ ti máa mọ bí ọ̀rọ̀ pé ẹ̀rù tètè ń bá àwọn èèyàn pé kí wá ṣe pé dáwà sọ pé àwọn alùsúnà ẹ ti máa rí pé ọ̀rọ̀ ti ń yí bọ̀ díẹ̀ pé sọkùnrin tí ó sì lè pè wá báyìí elé ò ní jẹ́ àjọǹjẹ òkú elé ò ní jẹ́ àjẹ kíní kan kálukú ètò wá òkè wọ́n ẹ kó kà mọ́ra àwọn tó ẹ̀ka já sọ yín ọ̀rọ̀ ti ń bọ̀. Tí màmá ọba gbowó olókùn kò mí ìpẹ́ yìí ò ní gbà ọbẹ̀ yìí gbá kọ́ ní gbogbo àwọn owó òun kò tó jẹ́ ẹ̀kọ́. Tẹ́ bá farabalẹ̀ ìmáàmù lè máa tì í sírò àwọn òde nǹkan pé ẹ̀yin ni ẹ lọ tí báyìí máa ń jókòó diplomacy kan náà nù àwọn èèyàn ọmọ ìmáàmù ó kírun tán yóò sì sàlámà èmi ìgbowó olóko ṣùgbọ́n bá ń dáhùn ọba ló sàlámà lẹ́kùn. Ayé ò parẹ́ èyí lè sọ pé dandan tèmi gbà kí wọ́n gbà á ṣe mímí mọ̀ kì í sáré ìwọ ọjọ́ papọ̀ ó lè sọ pé kí n gbà kí wọ́n ló máa jẹ́jọ́ wájú Ọlọ́run but àwọn lè gbà kí wọ́n gbà mọ́ tẹ́ bá fẹ́ fún ẹ fún wọn o tèmi ni kí n wá so kò sí problem bẹ́ẹ̀ gbogbo tí ń dẹ́rù bá àwọn àfọ ọ̀yọ́ kò sí wàhálà ẹ má fẹ́ jókòó yọ jẹ́ kò sí pé wàhálà kẹ́kẹ́ wà so kò sí pọ́blẹ́mù ní tó jẹ́ kí wọ́n rọ̀ láti yọrí ni pé kò sẹ́ni tó lè gbé wọ́n ran wọ̀n dé ṣùgbọ́n ní ìsìn àwọn tá a kó rọra sẹ́yìn tẹ́ máa kọ́ dépò kan tí ọba ṣọ́ra kò gbọ́dọ̀ sáré máa yan oyè torí pé gbogbo àrọ́ tẹ̀lé lẹ́yìn kìí ṣe torí Ọlọ́run ẹmọ́ wà ní rúkú bá yóò kọ́ dáwọn èèyàn wò wọ́n lè pàwó lóde kókó ogun ẹ̀lẹ́ lápẹẹrẹ kó reaction kálukú ètí bá ti sọ pé ẹsẹ́ kó lẹ̀ bá ẹ ti mọ̀ ilé kú torí owó ẹmọ́jà fíṣíṣáìdì kò ní kọjẹ́ tẹ́sọ́rọ̀ àmọ́sálásí bọ̀ tẹ́ bá tí ìfarabalẹ̀ ẹ̀ tí ìjọ lòdì ẹ̀ tí ìlú sùmẹ́fà ẹ̀ tí ìlú kẹ́kẹ́ ẹfinẹ́tẹ̀wò náà sí ọ́làmùmára kẹ́ ilé ìlàmùmára ibi tó yẹ ká fi sí ibi tó jẹ́ báyìí ni gbogbo tẹ́ bá rí ẹ sí ìwò báyìí ni ilé ọ̀dà ṣùgbọ́n ní ìsìn kálukú kíní kan èyí á máa sìyàn so àwọn àbẹ́ látòrí ọ̀rọ̀ Usman níjọ́ mẹ́jọ fìtínà wo ló ṣẹlẹ̀ àwọn èèyàn wo ibẹ̀ ní àwọn Khawarij ti ya jáde àtòrí sísí ọ̀pọ̀lọpọ̀ àwọn firok láyé Usman yìí náà ni fìtínà rẹ̀ náà lọ́ra àsìkò Ali so wọ́n bá ìṣòro náà lẹ́kọ̀ọ́ kò jẹ́ kí ààyè ó gba ti ta mọ́ ṣùgbọ́n Umaru kò ní ṣòro náà lé kankan níkà ń sẹ́ndì ọmọ ogun ayé Umaru lágbà Iraki lágbà Misra lágbà Libya Islam wo gba àwọn ìlú ogun pọ̀ ọya ọmọ ogun mùsùlùmí tí a ti ti kàdé àtúntìká ẹwà tí ń ti kàdé àtìká ẹwà tí ń ti kàdé ìrántí ogun kan tí Umaru kó àwọn èèyàn kan lọ wọ́n wá ká àwọn mùsùlùmí lẹ́rú bẹ́ẹ̀ wọ́n kó wọn lẹ́rú àwọn ọwọ́ bá àwọn mùsùlùmí àwọn kèfèrí yẹn kọ́ ká wa wọ́n wá ní okùn ọ̀nà túbú Umaru sì máa kankan ọba ìlú wa ní ẹ̀rọ̀pọ̀n wa tí ẹ̀sìn tán láti padà nú ẹ̀sìn wọn láyé àwọn ọ̀padà pẹ́pà wọn gbogbo nǹkan lọ́ba ìlú yẹn sọ pé kí wọ́n ṣe ó ní kò wù mí kí n pa ní mo fẹ́ dá yín lẹ̀ ṣùgbọ́n ṣé padà kó ń bi àwọn ọ̀padà ọba ìlú bá ní tẹ́ ẹ̀ bá ti lè padà yín fi àjẹ yín pa yín ni wọ́n ní kọ́ pa wọn ó rò pé àwàdà ni ó wá fẹ́ dán wò ó wá ní wọ́n lọ bóun gbé àgbàdà wá bí drọ́mù wọ́n wá dáná sí ó ní wọ́n dèpò sí ó wá ní wọ́n lọ mú ẹrú mi wà nínú túbú ó wá ní wọ́n jù sínú epo gbóná láyé
ẹni tó wá lídì àwa mùsùlùmí jọ́nà ẹni yẹn wá ń sọkún ọba yẹn wá ní sẹ́ẹ̀tì ọ̀gá yín ní ti ń kábàámọ̀ ẹgẹ́ tètè sọ̀wọ́lẹ̀ òrìṣẹ́jì ní kábàámọ̀ ọ wá ní mẹ́kún tí mò ń sọ ni mò ń sọkún pé tó bá jẹ pé ó lè rọrùn kọ́ lọ́wọ́ fún mi ní ẹ̀mí 100 kó wá jẹ́ pé bó ṣe parákùnrin ló sì máa pa ogbó ẹ̀mí kí ládàá mi ó lè bá pọ̀ lẹ́yọkọ̀ọ̀kan tó jù sí mo kàn òkè àtọ̀ bá ti jù mí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ní ẹ̀ẹ̀kan náà ni pé tó bá lè jọ́nà 100 nígbà kí wọ́n á fún ẹ gbadọ́bù ládàá lọ pé ọ̀nà tó ń pápá mí ní lójú ọ̀nà tọ́lọ́ ọba òkèèrè lélẹ́yìí o ikú agbọ́ ti kúyọ̀ làwọn eléyìí o ló bá ní ọ̀dà tó lè kí síwájú orí mi gbà náà ọkùnrin náà rò pé kí síwájú orí ẹ̀ lọ́rọ̀ lárúbá dẹ́nì tẹ́yìn bá kí síwájú orí tó yẹn pé mo gbọ́ lọ́gà ọkùnrin náà pé ó ní tó bá lè ṣe màá sì tu igbó yín lẹ̀ ó ti ní wọ́n bọ́ sàwọn láwọn ọ̀bọ kí síwájú orí kò ní í ṣe pẹ̀lú kankan ọkàn ó ní mo lè kíṣẹ̀ ó sì kí síwájú orí ọba ní wọn máa lọ nígbà ẹni ẹ démọ̀dì náà tó sọ fún Umaru ní ó sì kí síwájú orí ó ní hàn Umaru ní gbórí rẹ̀ síbi Umaru náà ká kí síwájú orí rẹ̀ ní Umaru ní gbogbo mùsùlùmí tí bá ń bẹ Mẹ́dínà lónìí kálukú náà wà máa kí síwájú orí ọkùnrin toró ń lọ́la gbogbo ẹ̀mí àwọn mùsùlùmí bí kálukú náà ṣe ń kí síwájú orí ẹ̀ bí ṣe ń kí síwájú orí ẹ̀ bí ṣe ń kí síwájú orí ẹ̀ bí ṣe ń kí síwájú orí rẹ̀ so Umaru ibn al-Khattab akẹni ẹ̀rú ń bẹ tí ó sọ fún náà o kọ́mọ̀ jẹ́ pé yóò tó yíwọ́ lọ́dọ̀ Umaru pé ó sì kí síwájú orí ìwọ náà lọ àlìkà bàbá yìí o so ọlọ́run gáìdì Umaru ibn al-Khattab kọ́nà bàlìkọ́ lákọ́sà náà nìkan kan wa hádà wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ọlọ́run bá wa sọ wọ́n sí láti ọkọ̀ bá wa sọ wọ́n dẹ̀ sọ lórí